ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lu Emmanuella Aderopo ìyẹn Sẹ́ríkì ìyálájẹ ti ìlú Ẹ̀gbá látàrí àwòrán kan èyí tó jù sórí ayélujára lẹ́nu lọ́lọ́ yìí. Wọ́n ní bá lọ àbọ̀ ń bọ̀. Òun ló mú ọ tó jẹ́ wípé ọmọ kan tí Toyin Abraham tó rán ní ilé ìwé pẹ̀lú owó ara rẹ̀. Ẹ wá gbóhun tó ṣe fún nígbẹ̀yìn lẹ́yìn ìgbà tí ọmọ náà parí ilé ìwé tán tó. Fẹ́mi Adébáyọ̀ ìyẹn ọmọ àgbà òṣèré wa Adébáyọ̀ Sàlámì òun ló máa balẹ̀ pẹ̀pẹ̀ sí ìlú òyìnbó yìí ìyẹn ní US. Ẹ gbọ́ kí ló tún lọ ṣe níbẹ̀. Wasiu Ayinde òun gan ti fárígá báyìí o ló sì bẹ̀rẹ̀ sí nílẹ̀ òkú ọ̀rọ̀ rabadẹ̀rabadẹ̀ ìyẹn sí Legemiami. Kí ni woro sí woro tó tún ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Biola Adebayo ìyẹn ìràwọ̀ òṣèré wa tó tún jẹ́ arẹwà obìnrin ìyẹn lágbo òṣèré. Ẹ wá gbọ́ ohun tó ṣe fún ìyá Ìbàdàn snẹ́ ní ọjọ́ tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí eléègayẹyẹ kódà ó gbẹnu tán. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Tó gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìràwọ̀ òṣèré àti arẹwà obìnrin òun náà ni Biola Adebayo ti alágbo òṣèré tíátà. Bí ìyá Ìbàdàn snapbo ti ju fọ́nrán kan sórí ayélujára àti àwọn àwòrán tó gbé síbẹ̀ wípé ó ń ṣe ọjọ́ ìbí bẹ́ẹ̀ láti rí tí Biola Adebayo tó sáré tètè ló bá di inú abala àríwísí ló sì bẹ̀rẹ̀ sí ní kí ní mẹ́sàn-án mẹ́wàá tí ó sì ń ṣàdúrà ló ní ràbàdẹ̀ràbàdẹ̀ àti gbáǹkọ́ fún wípé ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún kódà ó tún sọ àwọn ribiribi èyí tó ti gbéṣe lágbo òṣèré. Èyí ló mú káwọn ènìyàn àti àwọn olólùfẹ́ Biola Adebayo náà kí wọ́n máa gbóṣùbà káre fún wípé àwọn ti mọ̀ pé onínúure ẹlẹ́dọ̀ọ́rẹ́ òun náà ni Biola Adebayo tó sì jẹ́ wípé àwọn ò tiẹ̀ lè kóyàn rẹ̀ kéré lágbo òṣèré ṣe mọ̀ wípé ẹni ìlú ń fẹ́ òun náà ni Biola Adebayo tí òun náà la rí gbọ́ tá a ní ká mú wá sétí gbọ́ yín lórí ayélujára kẹ́yìn olólùfẹ́ tiwa náà kẹ́ẹ̀bà lè jẹ ìgbádùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Tó ó ti tún wá ṣẹlẹ̀ ó ti di woro sí woro láàrin Wasiu Ayinde ìyẹn K1 the Deultimate tíá àti Legemiami. Níṣe làwọn méjèèjì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju òkú ọ̀rọ̀ síra wọn ní èyí tó jẹ́ wípé níṣe ni Wasiu Ayinde ló múra kankan ló sọ wípé níṣe ni òun tiẹ̀ máa jẹjú Legemiami pẹ̀lú gbogbo àwọn eléyìí tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ní Legemiami lòun náà sọ wípé àti Wasiu Ayinde àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ pátápátá gbogbo wọn pátápátá lòun ó kọ́ lẹ́kọ̀ọ́. Ló bá bẹ̀rẹ̀ sí ní di woro sí woro lórí ayélujára ni wọ́n ń sọ òkú ọ̀rọ̀ síra wọn léyìí tó jẹ́ wípé ó sì ti wá di wípé àwọn méjèèjì ti tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà báyìí tí wọn ò sì mọ kókó bí wọ́n ti fẹ́ gbà mọ́ra wọn lọ́wọ́. Ṣe mọ̀ pé kó béèyàn bá tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà kì í rọrùn fún àwọn méjèèjì. Òun náà ló fi wá di woro sí woro lórí ayélujára báyìí. Ó ti wá di kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ nítorí pé òní òro òun náà ni àwọn méjèèjì ni wọ́n ń bá ká lórí ayélujára báyìí. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí. Kódà Wasiu Ayinde ìyẹn bàbá wa olórin Fuji K1 the Deultimate kò wá fi mọ́ níbẹ̀ oníṣe ni ó tún bẹ̀rẹ̀ sí ní fi orin sọ̀kù ọ̀rọ̀ ìyẹn sí Legemiami lóde àríyá tó lọ láti rí tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kù ọ̀rọ̀ sí wípé kó má rò wípé òun mọ̀ ṣe nítorí wípé kó máa wá pe ẹgbẹ́ rẹ̀ kó máa pè lọ́lẹ̀ bẹ́ẹ̀ la ṣe rí tó bẹ̀rẹ̀ sí ní sọ òkú rabadẹ̀rabadẹ̀. Ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé bí ò bá dárúkọ rẹ̀ gan àwọn tó ti mọ̀ nípa áwọ̀ tó ń lọ láàrin wọn tẹ́lẹ̀ wọ́n á ti mọ ẹni tó ń bá wí. Torí èyí òun náà làwọn olólùfẹ́ wọn ṣe kán sínú abala àríwísí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ náà pò yẹnu lórí ayélujára. Tó ó ti wá di fàǹfà báyìí o. Bẹ́ẹ̀ la ṣe rí tí àwọn ènìyàn ń gbé epo yẹnu lórí ayélujára. Tó bẹ́ẹ̀ bá gbàgbé Fẹ́mi Adébáyọ̀ ó jẹ́ ọmọ bàbá wa Adébáyọ̀ Sàlámì ìyẹn àgbà ọ̀jẹ̀ àgbà òṣèré ìyẹn lágbo òṣèré tíátà ilẹ̀ Yorùbá. Ṣé ẹ sì mọ̀ pé bàbá wa náà ti ṣiṣẹ́ ribiribi ó tiẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn tá a lè pè ní àwọn tó jẹ́ òpómúléró ní agbo òṣèré torí wípé ọdún tí bàbá wa gan tí wọ́n
ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kódà ó ti kán tó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ náà. tó bẹ́ẹ̀ láti rí ọmọ wọn ìyẹn Fẹ́mi Adébáyọ̀ eléyìí tọ́pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Jẹ̀lílì labari ló bá balẹ̀ gà ló balẹ̀ bàgẹ̀ ìyẹn sílùú ọba ní ìlú US láti lọ bá wọn ṣe ayẹyẹ òmìnira wípé wọ́n gba òmìnira tí wọ́n sì pé 250 years. eléyìí ó ga lọ́pọ̀lọpọ̀ kódà níṣe ni olúkálukú ṣà ń yọ̀ sìnkìn lóníjóńjó wẹlẹ́mú. ṣé ẹ mọ̀ wípé irú ọdún báyìí àṣeǹṣe tán òun náà ni wọ́n máa fi ń ṣe tó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àtàwọn èèyàn wọn òun gan ni wọ́n ti ń sọ wípé ó dà pé ọdún eléyìí tá a wà ẹ́ ọdún 2026 yìí ọdún wẹ́lẹ́mú ni òun ni fún gbogbo ènìyàn àti fún gbogbo àwọn òṣèré orí ìtàgé. èyí làwọn èèyàn rí lórí ayélujára tí wọ́n sì ń gbépò yẹnu tí wọ́n ń sọ tí wọ́n sì ń gbà bí ẹni gbàgbà ọtí. ṣùgbọ́n ṣe mọ̀ wípé bí ẹnìkan bá rí ọ̀rọ̀ bí wọ́n bá ń sọ ní ọ̀nà kan àwọn míì àtúngbè gbọ̀nà bòmíì wọ́n ń sọ wípé ẹ gbọ́ kí ló wá kan Fẹ́mi Adébáyọ̀ nínú ohun tó ń lọ ìyẹn nílùú ọba. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà tó ń gbé pò yẹnu pé ẹ jẹ́ ká bá aláyọ̀ yọ̀ kí wọ́n lè bá wa náà yọ̀ kí ayọ̀ tiwa náà ó lè dé. òun náà ni àwọn ènìyàn máa ń sọ. èyí náà la tún rí gbọ́ ta ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ìyẹn ní orí ayélujára. ohun tẹ́yin náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí eléyìí táwọn olóyìnbó máa ń pè ní comment section. ó ti wá tún ṣẹlẹ̀ ó Toyin Abraham ìyẹn over sabian tíá eléyìí lágbára kódà ó ga yéye ó gbẹnu tán lọ́pọ̀lọpọ̀ ni nítorí wípé ọmọ kan èyí tí wọ́n rán ní iléèwé pẹ̀lú owó ara wọn àti nínú àpò ara wọn ọmọ ọ̀hún ó ti wá parí iléèwé báyìí kódà ó ti lọ sílẹ̀ bàbá rẹ̀ ilé táwọn olóyìnbó máa ń pè ní sáfíìsì ó ti sílẹ̀ bàbá ó ti ṣàgùnbánirọ̀ tán báyìí kódà bó ti wá padà dé ọlá tó gbé fún Toyin Abraham kódà ó gbomi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan nítorí pé wọn ò lè pa ayọ̀ wọn mọ́ra. bẹ́ẹ̀ sì ni ó ya Toyin Abraham fúnra rẹ̀ lẹ́nu lọ́pọ̀lọpọ̀ wípé ṣé bí oore téèyàn bá ṣe bó ti máa ń padà wálé fúnyàn òun náà lélẹ́yìí nítorí wípé níṣẹ́ la rí ọmọ náà tó wọṣọ àgùnbánirọ̀ rẹ̀ tó sì yan bí ológun lọ bá Toyin Abraham níbi tó wà. eléyìí ó dùn mọ́ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló sì bẹ̀rẹ̀ sí ní dìmọ́ tó sì ń ṣàdúrà fún ní gbáǹkọ́ wípé àwọn oríire eléyìí tó ti ṣe yìí yóò tún fi ṣe ọ̀pọ̀lọpọ̀ oríire mìíràn yóò tún ṣe okùnfà àwọn oríire míì. èyí náà la rí gbọ́ ṣe é mọ̀ wípé wọ́n ní kẹjẹ á máa ṣe rere nítorí pé gbogbo eré tá a bá ṣe àmọ́ ibi tí ó ti máa wọ́ wá ṣùgbọ́n ibi tí oore Toyin Abraham ibi tó ṣe é sí ibẹ̀ náà ló ti tún wọ́ wá padà nítorí pé ẹ̀gbọ́n mi ẹ̀yẹ eléyìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ kódà ó galága jù. èyí náà la rí gbọ́ tà ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Emmanuella Aderopo ìyẹn Sẹ́ríkì ìyálájẹ ti ìlú Ẹ̀gbá pátápátá ó tún jẹ́ ayálẹ́ẹ̀dẹ́ bá mi Wasiu Ayinde nígbà kan rí. ṣé ẹ mọ̀ wípé ọ̀tún lọ́jọ́ ń yọ òun ni ọ̀rọ̀ màmá wa Emmanuella Aderopo red rose ever smiling gbogbo ẹ̀ pátápátá orúkọ wọn náà ni nítorí wípé ẹwà yìí ó pọ̀ lápọ̀jù ó galága jù kò tiẹ̀ láfiwé nítorí pé ẹni bá rí ìyá wa Emmanuella Aderopo tó bá lòun ò réèyàn á jẹ́ pé kò tí ì rí nǹkan kan nítorí pé kí ni àrímà lè lọ àwò padà sẹ́yìn òun náà ni kò sì sí bá a ti fẹ́ kò sí ẹni tá a lè fi wé. ohun náà la rí tó bá ju àwòrán kan sórí ayélujára lẹ́nu lọ́lọ́ yìí. ẹ wò àwòrán òun ló fi sọ wípé òun fẹ́ ṣe ayẹyẹ àti ètò kan ìyẹn fún àwọn opó. ó ti wá ṣe ó ti ṣe ètò náà ìyẹn fún àwọn opó lélẹ̀ tó fi ràn wọ́n lọ́wọ́ tó fi ṣe àtìlẹ́yìn fún wọn. àwòrán yìí òun náà làwọn èèyàn wá rí tó jẹ́ wípé níṣe ni wọ́n ṣà ń gbóṣùbà káre fún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n ń gbà bí ẹni gbàgbà ọtí ní ìkànnì ayélujára. bó ti wá ṣe ọ̀hún àwọn tó balẹ̀ síbi ètò ọ̀hún wọ́n ròyìn bí gbogbo ẹ̀ bó ti lọ ní mẹ̀lọmẹ̀lọ tí gbogbo wọn tí wọ́n sì ṣe bí ó ti tọ́ àti bó ti yẹ tó jẹ́ wípé kò sí wọ́lùkọlù kò sì sí inúnibíni kankan níbẹ̀.
ṣé wàá mọ̀ pé bí èèyàn bá ṣe rere àwọn èèyàn ò wí, bọ́ọ̀ bá sì tún ṣe tí ò dáa náà wọ́n ó tún wí. Bí èèyàn bá sì ṣe rere kódà èèyàn ò rí ẹni tí ó tún bu ẹnu àtẹ́ lù. Òun náà la tún rí àwọn mìíràn tí wọ́n tún ń sọ ohun tí ò dáa pé ṣé ohun tó kàn ní ọ̀rọ̀ Nàìjíríà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ohun tó bá yẹ kéèyàn ó ṣe ò ní ṣaláì má ṣe. Òun náà ni Emmanuella Aderopo ló fi ọ̀rọ̀ náà ṣe. Èyí náà la rí gbọ́ lórí ayélujára. Ohun tẹ́yìn náà bá rí sí èrò ọkàn yín, rọra bá wa lọ sí abala àríwísí, ẹ bá wa fi síbẹ̀. Ìyẹn táwọn olóyìnbó máa ń pè ní comment section. Ṣé ẹ mọ̀ pé ohun tí ẹ̀yin olólùfẹ́ wa bá fẹ́ òun náà ni a máa mú wá fún yín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Kò ní jù báyìí lọ lórí ìròyìn lónìí. Tó wọ́n ní kì í dùn kó pọ̀ sókí báyìí òun náà lọ bí oge. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín.